أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. ọba gbogbo ìgbà, ọba tí máa ṣe tó fẹ́ lórí àwọn ẹrúsìn rẹ̀, tó jẹ́ pé tó bá ṣe kò sẹ́ni kankan tí ó bi léèrè. alhamdulillah. ìṣe rẹ̀ lórí wa ìṣe kan ni tí ó tóbi púpọ̀ tó sì lágbára. ìwọ rẹ̀ lérí wa bákan náà ìwọ kan tó tóbi ni tá a sì gbọ́dọ̀ mọ̀ pé fọ́lọ́run. alhamdulillah. àfáàní inna rabba khalaqal kawna. inna rabba khalaqal kawna. wa ma fihi jami'an. wa ma fihi jami'an. akukotun sujudan wa ruku'a watikafan wa tawafan wa qada alwaqti ju'a. ọba tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí Ọlọ́run ọba ni tó jẹ́ pé khalaqal kawna ó dáyé. khalaqal kawna jami'an. àti tí ń bẹ nínú ayé Ọlọ́run ọba ló dá pátápátá yányá. láyò àdá àkókò tó sujudan wa ruku'a. ìwọ Ọlọ́run lérí wa pẹ̀lú ogun tó ṣe fún wa a lè pé tán, àbí ká dúró sí ká máa kí kíkí láàmà kí Ọlọ́run lérí gbogbo tó ṣe. wà tí ká fáwọn wọ́n tọ̀ wá fáwọn wá kọ̀dọ̀ alẹ́wàkìtì jú à ká wá sọ pé a fẹ́ tàwáàfù a fẹ́ lọlé Ọlọ́run. àsìkò ájì ní bọ̀ yìí, inú Rọ́jàbù láwà yìí, àwọn èèyàn ti wà ní umura, wọ́n ń palẹ̀mọ́ fún hajj. ká sọ pé a fẹ́ lọlé Ọlọ́run, a fẹ́ lọ tàwáàfù ní Baitul Atiq láti fi dúpẹ́ fọ́lọ́run, láti fi máa pé ìwọ Ọlọ́run lérí wa àlè pé tán. wá ti ká fáwọn káwá sọ pé a ṣe ìtìkáàfù. àwa kóra ró sílé Ọlọ́run pétọ́ a ní lọ́bì kankan, a máa fa tẹ̀sùbá, a máa kí Ọlọ́run, a máa sin àsìkárù. kò lè pé wọ Ọlọ́run tó ṣe lé wa lórí tán. wá kọ́dọ̀ alẹ́ wa kìtì ju à ká tó wá sọ pé a tún wá fi oúnjẹ lẹ̀ àfẹ́ gbáwẹ̀. wá kọ́dọ̀ alẹ́ wa kìtì ju ìpébímọ́nù wa afẹ́ fi pé wọ́ Ọlọ́run tó ṣe lé wa lórí kò tí ìtò tó ṣe lé wa lórí, torí pé dìpátmẹ́ǹtì tí wọ́n ti ń sanwó pa afẹ́ fojú rí náà kò sí. dìpátmẹ́ǹtì tí wọ́n fi ń sanwó pa afẹ́ sọ̀rọ̀ kò sí. ọlọ́mọbó fílẹ̀ tó bá fílẹ̀ kí ni ta fẹ́ ṣe, tó yẹ pé lénìí ó ń kálukú fẹ́ kú ńlé rẹ̀ bọ́ síta, ó yá ẹ lọ sanwó rẹ̀ síbi kan. ṣùgbọ́n kò fílẹ̀, ó kàn fún wa lọ́fẹ̀ẹ́, ó ṣe fún wa lọ́fẹ̀ẹ́. kí wá la fẹ́ máa fi sẹ̀sán ìtọ́lọ̀ ṣe fún wa, kí la fẹ́ fi sẹ̀sán rẹ̀. ó ti pè wá sákèésì lọ́nà tó pọ̀ ó pé ẹ sá máa sinmi, ẹ máa sin tí mo fẹ́. kódà tá a bá kó gbogbo ayé tá a kó fẹ́ nìkan tá a rọ̀ fún yányán
Ọlọ́run ní tó bá ti lè sọ pé alhamdulillahi wa kafa Ọlọ́run ló ti tó mi kó kàn sọ pé alhamdulillah. Ó dáa sẹ́wọ̀n náà ń dúpẹ́ lẹ́ni tó ṣe fún ọ shakarinaka Maulana alama afaditahu. Shakarinaka Maulana alama afaditahu. Jíngí Alára TV láwa yìí. Shakarinaka Maulana. Jíngí Alára TV station láwa yìí. Alama afaditahu. Ní Ata Street number 20 láwọ̀ tán àpẹtẹ. Ilayna minal khairati wal barakati. Ìjẹ́ wọn náà rọ́pẹ́ dúfọ́ náà nínú ayé ilẹ̀ lérí tó ṣe fún ọ ṣùgbọ́n tọ̀ ní tó kálukú ranjú ọ̀tọ̀ ní tó kálukú àìtí jẹ àìtí imú bí nǹkan ṣe wọ́n ọ̀nà ló tó kọ́ ẹlòmíràn ìmọ̀ tó kọ̀ mẹ́. torí pé tí ó kà àníkọ́nà ọmọ fi wálẹ̀ ọba yẹn náà láàmú dúpẹ́ fún pé ṣé ṣe láti ẹlẹ́. Ọlọ́run àgbọ̀dá dúpẹ́ fún kò sẹ́lómi ìta lẹ́kúta àtúlẹ̀ lẹ́yìn gbogbo tó ṣe fún wa lọ́fẹ̀ẹ́ lóore. Àdìdínà fàyínà làmúdà lílláhi wàdìyàn. Àdúgbò ilé iná mílẹ̀ lẹ́kọ̀ọ́ ìrántí oore ló ṣe fún wa yìí. Mílẹ̀ lẹ́kọ̀ọ́ ìrọ̀. Dáadáa ló ṣe fún wa. Wàlí barakati. Ìbùkún àánú rẹ̀ la dẹ̀ rí gbà. Àmìdínà fàyínà. Ọpẹ́ là máa dún fún ọ àdúpẹ́ fún ọ. Lílláhi wàdìyàn. Ọ̀rẹ́ wa ẹ̀gbọ́n jẹ́ àtàlẹ́ fún ọ. Innal hamda lillahi wajibun. Ọlọ́run bá ń retí rẹ o. Lillahi wajibun. Kò dúpẹ́ fọ́lọ́ ọ̀rọ̀ yẹn ni o. Naam, ìwà dúpẹ́ fọ́lọ́run lérí gbogbo ń tá a sọ yìí. Alama faditahu. Ibi tọ́lọ̀ ń gbé wa dé yìí àfi ká máa kí. Ilayna minal khairati wal barakati. Oore tó ṣe fẹ́mi àti ẹ̀ náà là ń dúpẹ́ fún. Oore yẹn pọ̀ gan tó tóbi tá a lè kà tán. Amidina fa innal hamda lillahi wajibun. So ẹ máa gbọ́ etí yóò jẹ́ ká yẹ sún síwájú kò kọjá pé òye dúpẹ́ fọ́lọ́run. Ọ̀ràn èèyàn sí lọ́pẹ́ tọ́lọ́run retí rẹ̀ lọ́dọ̀ rẹ̀. Kìnà ṣàrọ̀ yà rahamanu. Èdè òjòwò àwọn ó ń bẹ nínú àwọn aburú kan àwọn ẹ̀dá kan tó yẹ pọ́lọ́ ti gbé fún ọrùn tó dẹ̀ mọ̀. Ṣùgbọ́n ètò ọkà wò pé Ọlọ́run yọ mí mọ́tò kò bá gbóhùn lénìí ètí ń sọ ní pé Ọlọ́run yọ etí ò rí nàrí nǹkan tọ́lọ́run ti yọ. Kìnà ṣàrọ̀ yà rahamanu. Fíláyé mọ̀kìtúlù àwọn tí wọ́n máa ń pààyàn pẹlẹbẹ lóru tí yóò sẹ́ni ẹ̀kan tí yóò rí wọn lẹ́yìn Ọlọ́run fílẹ̀ mọ́tọ́lọ̀ ti rí lórí ọmọ èèyàn tó ń sàásí ọmọ èèyàn tí ń pèrè ọmọ èèyàn tí yóò fẹ́ lọ síwájú rẹ̀ ó wá sùn ọgbẹ́ tó bẹ́ẹ̀ dúpọ́ náà ò ní sára ò ní kàkà tó bẹ́ẹ̀ sí fọ́lọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ o ọpẹ́ ni àmọ̀dù láwọn àfáàní aṣókèrè kaidun lè ní àmì. Aṣókèrè kaidun lè ní àmì. òyí ọ máa gbọ́ jẹ́ ká ṣàlàyé fún ẹ ní tí ó bá yẹ máa fi yéèyàn ṣùgbọ́n tí ó bá wà máa lọ yẹ kí wọn náà jẹ tí ó béèrè tó bá wà béèrè àwọn ọjà ẹ̀sìn. Aṣókèrè kaidun lè ní àmì. kéèyàn dúpẹ́ ká máa dúpẹ́ fọlọ́n kaidun ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kan ní àmì tí yàn fi máa de ìdẹ̀rọ Ọlọ́run tó ṣe fún yàn tí yàn fi máa de ìmọ̀. Aṣókèrè kaidun lè ní àmì. oore tí wọn náà rí tí ó jẹ́ ó tètè lọ lọ́wọ́ rẹ tó ń retí oore tí ò padà bọ́ sí ma torí pé ò dúpẹ́ tó ti rí ni kálọ̀ ti dúpẹ́ tó ti rí ni ó fẹ́ dé èyí tó ń bọ̀ yẹn mọ́lẹ̀ tọwọ́ ẹ̀yẹ tó fẹ́ dé mọ́lẹ̀ èyí tó ń bọ̀ yẹn tó ti ń dé. Aṣókèrè kaidun lè ní àmì. ṣùgbọ́n òde kò sí kan tó òde nu gbogbo rẹ kò sí kan tó òde bó bá ti náà ló ti rí ọkàn bú ẹ̀rín lò lọ́pẹ́ kan tó fẹ́ dún lórí ẹ̀ ò ní sáà kan tó ṣe lórí ẹ̀ mọ́. Aṣókèrè kaidun lè ní àmì. máa lọ àwọn àmọ́ dúpẹ́ fọlọ́run kaidun ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kan lọ́pẹ́ dúdú fọlọ́run ní àmì tí wọ́n fi máa ń dèdè ra Ọlọ́run tó ṣe fún yàn tí wọ́n fi máa ń dè mọ́lẹ̀ tí wọ́n fi lọ á fi dèdè ra ẹ̀ mọ́lẹ̀ ni oore tó ṣe fún wa afẹ́bi dè mọ́lẹ̀ ó wà máa dúpẹ́ lórí ẹ̀ tó dúpẹ́ pé alihamudulilayi mo sùn mo jí láyé àwọn èèyàn sùn tí mo jí lálàáfíà ìwọ wá jí lálàáfíà o tún jí láyọ̀ o tún wá rí owó náà o tún rí owó ha odidi ọpẹ́ ni. Aṣókèrè ọ̀gá bó ṣe ń dún yẹn ìdẹ̀ra tó wà nílẹ̀ ó ń dè mọ́lẹ̀ kó mọ̀ bá a lọ nìyẹn tó rí fi kú lọ́dún yẹn náà ni kí n máa dúpẹ́ fọlọ́. mọ́sítẹ́lì ṣe mú dáfú ànìkọ́ mi. Mùsùlùmí ṣì ń dámú ànìkọ́. dáfú ànìkọ́ mi sọpẹ́ tó dún yẹn mùsùlùmí ṣì mú dáfú ànìkọ́ mi gbogbo àwọn aburú tó bá fẹ́ ṣẹlẹ̀ tó fẹ́ yọjú láti bí látẹ̀lé ọpẹ́ tó ní ẹni ó mọ ti dànù
torí o ti fún Ọlọ́run níwọ̀ rẹ̀. mustanishimu dafo aniko. àìfún Ọlọ́run níwọ̀ rẹ̀ àìníwọ̀ náà fún lójú wọn dààmú. mustanishimu dafo aniko. ìjọ tí dààmú yóò tẹ ìjọ tí wọn náà dá ìwọ náà mọ̀ lórí rẹ̀ tó dá ìwọ náà mọ̀ lórí rẹ̀ tó rí ọpẹ́ nínú ayé rẹ̀ tó mọ̀ pé tọ̀ ẹni tó yẹ ká fún náà lọ́lọ́ níjọ́ náà lẹ́dọ́kọ̀ nù dààmú. mustanishimu dafo aniko. tó bá ti wá rí ẹsẹ̀ wá wá lásàlásàtì. wá wá lásàlásàtì. kọ̀líbí yàdí ìfàlámù wà fàmù. kọ̀líbí yàdí ìfàlámù wà fàmù. wà wá lásàlásàtì tó bá fẹ́ dúpẹ́ gan jẹ́ wá tún jà ẹ̀ sí ká sọ fún ẹ báwo ló ṣe dúpẹ́. wà wá lásàlásàtì. ọ̀nà mẹ́ta ó gbà dúpẹ́ fọ́lọ́run lérí ìdẹ̀ra rẹ̀ lérí àánú tó ṣe fún ọ mẹ́ta ni. wà wá lásàlásàtì. àlẹ́kọ́ni ọkàn rẹ ó fi dúpẹ́ fọ́lọ́run ọkàn rẹ làkọ́kọ́ lásàlásàtì. ọkàn rẹ ó fi dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run mo dúpẹ́ alhamdulillahi. pé mo dúpẹ́ Ọlọ́run ó ṣé Ọlọ́run alhamdulillahi. ó wà máa fọkàn yẹ ó máa fi dúpẹ́. wà wá lásàlásàtì. dájókòó tó dẹ̀ rẹ́rìn. máa rẹ́rìn. wọ́n gbé ó wà sọ wọn pé iná tabasumu súnà tó ń fataba sámù. iná tabasumu sunnatun fatabasamu. ó rọ pé ẹ̀rí tó tún rí yẹn smile tó tún rárá rẹ̀ yẹn súnà ni. iná tabasumu. kéèyàn tó máa rẹ́rìn kí wọ́n máa rẹ́rìn lẹ́nu yẹn súnà ni. sunnatun fatabasamu pé wọ́n ní wọ́n dájú pé wọ́n á máa bí ìgbà máa gbé ojú lágbájá ojú rẹ̀. fatabasamu. àwọn ẹbí inú bàjẹ́ sáwọn wà gbogbo gbà. iná tabasumu. ìjọ tí wọ́n máa rẹ́rìn lẹ́nu tiẹ̀. iná tí tabasumu. wọ́n bá ti máa rẹ́rìn lẹ́nu ayé ẹ̀ ti ta nìyẹn. iná tabasumu. nǹkan ti sí ẹ́ tó bá ti máa rẹ́rìn. inú Rọ́jàbù la tún wà yìí tó kálukú ń dúpẹ́ pé a dúpẹ́ Rọ́jàbù ọdún tó lọ àwọn ibi tó bá wà àmọ́ bá ṣe jù. jímọ̀ àtọ̀dún tó lọ jímọ̀ àtọ̀sẹ̀ tó lọ láàrin jímọ̀ kan sí jímọ̀ míì ọlọ́mọ fi pàtó oríjì rẹ ni àwọn yẹn ti kú láyé àwọn yẹn ti wà lórí ààrẹ àwọn yẹn ti kàgbákò àwọn yẹn ti ń dààmú ọba tí ò wá dọ̀ wọ́n láàmú tó wá dùkọ̀ sí òwò àdúmọ̀lẹ̀ kan bẹ́ẹ̀ kí ní palágbájá lẹ́yìn. iná tabasumu sunnatun fatabasamu. wọ́n jẹ́ ẹni tí ó kàn máa lejú dìdìrín lérí àìsí nǹkan kan náà. fatabasamu. tó lágídí ọ̀rọ̀ rẹ náà ni ò já bí ó já sí. fatabasamu. ìwọ náà mọ rẹ́rìn ó yá rẹ́rìn mọ rẹ́rìn. iná tabasumu. kárẹ́rìn súnà nàbì ni. fatabasamu. so wọ́n wá jókòó láti wá bí ẹ̀rẹ̀ pé kí ni palágbájá lẹ́yìn yóò wá gbé mò ń dúpẹ́ ni alhamdulillah. mò ń dúpẹ́ ni mò ń dúpọ́ kan rántí náà ni. fáwọn alásàlásà. kúńtà yàwó mi wà fi ṣáà ní ojoojúmọ́ lọ́wọ́ bá ń dára àwọn èèyàn ti kú lẹ́nìí jímọ̀ kan jẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti kú tí bí èyí tó súnmọ́ alárí ni àwọn èyí tá a gbọ́ ń kọ́ lójoojúmọ́ làwọn èèyàn kú. kúlẹ̀ yomi wà fi ṣáàní. gbogbo ayé bí kọ́ wájú rọ̀ bí kazuli jala. ẹ̀ tí ó sẹ́kù náà lọ́lọ́ ọ̀rọ̀ nìkan náà ni ó sẹ́kù ọba tó tóbi tó gbọ́n báwo nìkan náà ni sísẹ́kù rẹ̀ kò sí gbogbo nǹkan náà ni ó kù láyé. kúlẹ̀ yomi wà fi ṣáàní. ó wá ń ṣe gbọ́ ẹ̀ lójoojúmọ́ ó ti pa àwọn èèyàn lẹ́rìn lẹ́nìí. kúlẹ̀ yomi wà fi ṣáàní. ó ti pa àwọn èèyàn lẹ́kún lẹ́nìí. kúlẹ̀ yomi wà fi ó ti ṣe fún àwọn èèyàn lẹ́nìí. kúlẹ̀ yomi. ó ti gbòòrò lọ́wọ́ àwọn èèyàn lẹ́nìí. kúlẹ̀ yomi. èwo ló ṣe fún ọ náà lẹ́nìí. kúlẹ̀ yomi. tó fi jókòó tó fi ní tó ṣe fún ọ. wà fi ṣáàní. lọ́pọ̀ ayé bukọ̀ wájú rọ̀ bí kazuli jala wálé kí so ìwọ wa rántí tó ṣe fún ẹ jẹ alikọlibu ọkàn rẹ làkọ́kọ́ ó fi dúpẹ́ fọ́lọ́run nínú kan mẹ́ta téèyàn fi dúpẹ́ fọ́lọ́run lérí ìlera lérí oore tó ṣe fún yàn òun náà lọ́kàn ó kọ́kọ́ fọkàn rẹ dúpẹ́ wá ní pé lágbájá ìsàmọ́ rẹ ni ó ń dúpẹ́ ni nígbà tó ń rántí èèyàn ní rántí ìbànújẹ́ tàná tó wá rántí ìdẹ̀kùn tèmi kó mọ̀ rẹ̀ rìn kó mọ̀ kí Ọlọ́run àlìyáàdù ẹlẹ́ẹ̀kejì ó náà lọ́wọ́ àlìyáàdù ó tún fọwọ́ rẹ ó tún fi dúpẹ́ fọ́lọ́run wọn ni ká bóòlù ẹ̀ ti fọwọ́ dúpẹ́ fọ́lọ́run tí ẹ̀ kọ́kọ́ tẹ náà kí wọn náà sọ pé alihamudulilayi alihamudulilayi ayé wa bẹ̀rẹ̀ pé ẹjọ́ kí lágbájá dúpẹ́ fún sọ fún ẹ pé dédé gbọ́dọ̀ ti ẹ̀sẹ̀ mi kù kí ló kàn pẹ̀lú ráìsì tí wọ́n ṣe nígbà tó wà lálàáfíà ni nígbà tó wà ní dẹkùn ni nígbà tá ara dẹ̀ ni ló mọ̀ pé gàrí ti dọ́ndọ́ ó ti gàrí náà ti kọjá kínní kan sí náírà agolo ìgbà kan lẹ́fí ra kóńgò ebi tí kóńgò dá ẹ̀wọ̀n tó dà nísìn ṣùgbọ́n ẹni tára dẹ̀
ni ó mọ̀ báwọn pariwo rẹ̀ sẹ́nitárì òde ó mọ̀ kí ló kẹ́ pẹ̀lú nǹkan wọn ẹni tí ń bẹ náà àlàáfíà ṣùgbọ́n gbàtà láti dẹ̀ wá táwa dúpẹ́ fọ́nà àlìyádù ẹlẹ́ẹ̀kejì nu ó wà fọwọ́ rẹ̀ náà fi dúpẹ́ fọ́nà ó mọ̀ fi kí i. alikọ́líbù wẹ̀lì tó bá ti lọ́kàn tán tó ti lọ́kàn tó ti dúpẹ́ ẹ̀rín tó rí jáde wá kú ọwọ́ tó wá tọwọ́ bá kò tó fáwọn tí ò ní tó wọ náà wọ́n béèrè ni wọn ò béèrè tó fi dúpẹ́ fọ́nà mo tún dúpẹ́. ẹlẹ́ẹ̀kẹta àlìfáàmù ó náà lẹ́nu tó fẹnu rẹ̀ sí kíni tó fẹnu rẹ̀ náà dúpẹ́ fọ́lọ́ pé àwa ọlọ́run ṣoore fún mi ẹlòmí pa ọlọ́run ṣoore fẹ́ lómi káyé bàbá jẹ́ bẹ́ẹ̀ kò sí wí kì í jọra wọn náà ni nítorí ṣépè fúnra rẹ̀ kì í bọ́ sójú ẹ̀ náà ni lẹ́yìn tọ́nà ti sẹ́fún títí ń wo mílíọ̀nù lákàntì rẹ̀ láti wá tún lọ́wọ́ bá rìn yẹn láti fẹ́ẹ́ sọ pé ọlọ́run mo dúpẹ́ ìsì àrùn gínà mínà ṣúkìrì ni kí ẹ ṣàfihàn dẹ̀kọ̀tọ́ náà sí fún yẹn tó ń dúpẹ́ fọ́lọ́ ni kì í ṣàbúrú kìí sá ìdáni ìwọ náà sọ pé o dúpẹ́ fọ́lọ́run jíngí alára láwà yìí tv station ní Ata street láwọ̀ tún apẹtẹ ibẹ̀ láwà yìí ẹtún máa bá wa wò àwọn kan ló gbélé náà kalẹ̀ wọ́n fi ń dá sí tọ́lọ́ ni àwọn náà fi ń dúpẹ́ fọ́lọ́run náà ni báwọn náà bá síbẹ̀ wọn á tó bí wọ́n léèrè pé kí ni wọ́n náà fi ń dúpẹ́ fọ́lọ́run ọ̀nà wo ló ń gbà dúpẹ́ fọ́lọ́run gbogbo téèyàn bá ní náà ni ó fi dúpẹ́ fọ́lọ́run pé ọlọ́run mo dúpẹ́ tába tí wàá ń dúpẹ́ ọlọ́run ní àwọn tí bá ń dúpẹ́ á wà fún ọ láwọn orí kan nígbà tó lọ́n sọ bọ̀ ọ sọ ànábì wa Ibrahim inna Ibrahima kana ummatan qanitan lillahi wa lam yakun minal mushrikina wa ni shakiran li an'umihi wajtaba ọlọ́ni anábíwá Ibrahim kana ummatan qanitan lillahi ìjọba ní ó fẹsẹ̀ nílẹ̀ lillahi ìfọ́nàmọba tó ní tí ò yẹsẹ̀ tí ò kó bẹ́ẹ̀ níjọ́ táwọn bá bá rẹ̀ tí wọ́n ń ṣe nǹkan míì tí wọ́n ń sí òòsà táwọn gbogbo nǹkan anábì Ibrahim bá kò tẹ̀lé wọn kò yà lọ́bẹ̀ wọ́n á tún gbélé lórí á tún máa bá wọn polówó rẹ̀ pé ta ló fẹ́ rorí ibú ta ló fẹ́ ra dánù ta ló fẹ́ ra òfò ó kẹ́ tí ó yọjú jọ́nà kò fẹsẹ̀ lẹ́sẹ̀ wọ́n ń ṣe tí wọ́n ó rẹ̀ ń ṣe tí ẹ̀ ó dúró tọ́lọ́run wà lámìyà kọ́mínà ní mushrikina gbogbo ẹ̀wọ̀n táwọn èèyàn ń ṣe nígbà náà nílùú mọ́kà nígbà náà àníbà kò bá wọn kópa mẹ́. wà lámìyà kọ́mínà ní mushrikina. kò bá wọn síbẹ̀ àbí intanṣe lọ́nà bá wọn ṣe rárá àníbà kò bá wọn dá sí. ọlọ́run wa ni shakiran li an'umi gbogbo ẹni bá ti wá ń dúpẹ́ lérí ìbẹ̀rẹ̀ ọlọ́run tá a ṣe fún lérí oore tọ́lọ́ ń fún ọlọ́run ó wájú tàbáwò èkìtà sáwúrọ̀ bàrú ọlọ́run lásàlẹ́sà ọlọ́run kò fẹ́ sàlẹ́sà yóò dá tí ẹ yàtọ̀ láàrin àwọn èèyàn tí ó mọ̀ rí ọ pé ọlọ́run sọ̀rọ̀ fún lágbájá kódà bí ò tó kan àwọn ayé ó mọ̀ rí pé oore rẹ̀ pọ̀ ju tàwọn lọ torí pé òun dúpẹ́ wàhálì ọlọ́run tó yíò ní kọ́kọ́ lẹ́yìn tàbá kọ́ sí yìí fún àátò wá fi rẹ̀ bẹ́ẹ̀ àátò fi mọ̀nà ojú ọ̀nà dáadáa kò ní sínú ọdún gbẹ́rẹ̀ bá wọ kò tó lọ ojú ọ̀nà láàmú tọ́ sí kò ní sírìn wọn ò ní jí gbé ọlọ́run ní kèétú wá sí nìkan àátò wá fún ní ayé ṣe gbogbo ìdààmú rẹ náà tó fi ń dààmú tó fi ní sinmi náà nù ó sáfẹ́ ráyé ó fẹ́ kọ́rọ̀ jọ ó fẹ́ ní nǹkan ọlọ́run lẹ́yìn tí bá ń dúpẹ́ kò ní ní kó dààmú àwa àárọ̀ ayé fún tó ní pé ń dúpẹ́ ń táwọn ọlọ́run tá a ṣe fún ó ní ìnáwó orí tá a ṣe fún ọlọ́run lẹ́lẹ́kẹ́ni táwọn ẹni tí bá ń dúpẹ́ òun náà ni pé tó bá ń jẹ́ ọ̀gbìn dàrú kìyàmọ̀ ọ̀já ló fi ibadina salihin á tún wá jù sínú àwọn èèyàn rí láàyè táwọn ẹni rí wà wọ́n láàyè lálùkìyàmọ̀ wọ́n láàyè abẹ́bòjì ọlọ́run ni wọ́n wà níjọ́ tí gbogbo yẹn bá ń dààmú níjọ́ tí òòrùn kọ́ lóhun eléyìí òòrùn mélòó ló ràn ní ìtọ́jà pé òòrùn ti pọ̀ jù mélòó wà lélẹ́yìí níjọ́ tó ń bọ̀ sí ọ lórí tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ìgbóná ẹjọ́ náà ó lágbára ni òòrùn kọ́ lélẹ́yìí ọlọ́run níjọ́ náà àwọn tí ó mọ̀ bẹ lábẹ́ bòjì tí wọ́n ní paṣu stress pé bóòlù òun ṣe rí níjọ́ náà ọlọ́run lá fi rù wọn àtùkọ wọn síbẹ̀ tàbá kọ wọn síbẹ̀ ó dọwọ́ tiẹ̀ náà kò sí nǹkan méjì tó yẹ pé sáà máa dúpẹ́ fọlọ́n tó bá ti fẹ́ orí ẹ̀yẹ́kú máa dúpẹ́ fọlọ́n àfàwọn alì karamallahu wajhahu ó ní inna ni'mata mawsulatun bishukri ó ní èyí tá à ń pè ní dẹ́kun
ọlọ́run mawsulatun bi shukri. bàbá ẹni tẹ́ ẹ dídẹ́kun lára rẹ̀ ó ń dúpẹ́ ni o. inna ni'mata. ó ń dúpẹ́ ni o. inna ni'mata. ìdẹ̀kùn rẹ ìdẹ̀kùn tí wọ́n náà rí yẹn. mawsulatun bi shukri. inna ni'mata mawsulatun bi shukri. tó bá ti ń dúpẹ́ ìdẹ̀kùn rẹ̀ yóò máa pọ̀ sí náà ni. mawsulatun bi shukri. yóò máa pọ̀ sí ni o. torí pé asukiri muta'allaqun bil masidi. asukiri muta'allaqun bil masidi. torí pé máa gbọ́ ọpẹ́ yẹn ọpẹ́ tó ń dún yẹn muta'allaqun bis sukiri wọ́n ti sopọ̀ wọ́n ti lẹ́fọ̀ ọpẹ́ dún. asukiri muta'allaqun bil masidi. wọ́n ti lẹ́mọ̀ àlékún ni wọ́n ti lọ́nà fi sọ́dọ̀ Al-Qur'ani pé la in shakartum. لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. لئن شكرتم tẹ́ ẹ bá ti ń dúpẹ́ fọ́lọ́run. لئن شكرتم. tẹ́ ẹ bá ń dúpẹ́ fọ́lọ́run tẹ́ ẹ ká ó dé ní tẹ́ ẹ ká ó di méjì orí ọlọ́run rè ìdẹ̀kùn ọlọ́run rè tẹ́ ẹ wá ń dúpẹ́ lórí ẹ̀. لأزيدنكم. kódà ẹni àti máa ronú tó tún dúpẹ́ lórí pé ọlọ́run mo dúpẹ́ tó o ti ẹ̀fọ́ máa ṣàdẹ́wò ọlọ́run mo dúpẹ́ tó o fọ́ tó mo sàárẹ̀ ọlọ́run mo dúpẹ́ tó o fàyà ṣàdẹ́wò tó o fọkọ ṣàdẹ́wò o ò fi ṣẹ́ ṣàdẹ́wò fún mi. لأزيدنكم. wà wọ́n tẹ ẹjọ́ jáde ìfúnlẹ̀ ẹ̀kẹ́ náà mélòó nù wọn ló wà láàyè tó wà tó orí yẹn náà tó tún dúpẹ́ ó ní àmọ́ mánéjẹ náà dédé kó mánéjẹ náà àwọn kan fẹ́ mánéjì tí wọn ò ní. ولئن كفرتم إن tó o bá tún wá dúpẹ́ máa tó o rọ orin lọ́dọ̀ ṣe fún ọ nínú ọlọ́run níyàwó ọlọ́run ó lé o kò sọ bí àti oúnjẹ rẹ ó kàn jí o mọ ó kàn já ọ sí pé ìyá mi le tàwa ló bẹ lọ́run ìyá ọlọ́run ibo ló mọ̀ tí ó gbà ọlọ́run bọ̀ òun wẹ̀yìn sí ẹyin ibo ló rò pé gbà yọ sí ọ. so asúnkèrè muta'allaqun bil masidi wọ́n ti so ọpẹ́ dúdú wọ́n so pọ̀ mọ́ ọpẹ́ dúdú wọ́n so pọ̀ mọ́ ni. wala yanqati'ul masidu minallah kò wá ní máa dínkù rárá ọlọ́run ní dínkù kò ní dín àlékún yẹn kò ní dínkù. la yanqati'ul masidu minallahi. àlékún yẹn torí bá déhùn rẹ̀ ni pété bá ti dúpẹ́ mọ̀ sàlékún rẹ̀ ní tẹ́ dúpẹ́ yóò tún mọ̀ fi kó fún yín o dúpẹ́ yẹn kan ọlọ́run yẹn tún sọ ní méjì kí láti ṣe polisi tó ń dúpẹ́ ọlọ́run yẹn tó fún mẹ́ta gáà nílẹ̀ mọ̀ fún láàárọ̀ ọlọ́run àní ẹ sọ pé rẹ̀ tó lékún tó bá dọ̀sẹ̀ lọ ẹjẹ́ oúnjẹ yẹn. la yanqati'ul masidu tó bá fi dalẹ̀ tó jẹ́ oúnjẹ sẹ̀kú. minallahi. ebi tó bá lóru ẹni tó mọ̀ mọ̀tínà ọlọ́run àwọn bá fi kó pé ta yóò wá mọ̀ pé èmi náà tẹ́bi pamela náà bí wèrè ẹ wò ní mo sì jẹ́ wàrà mi sẹ́ ọtún tó ń bẹ lápò mi dédé epo dúpẹ́ ni torí pé èdè tí ń bẹ lọ́dọ̀ rẹ ẹlòmí ò rí nàrí bó o ṣe wá rí nàrí yẹn ọlọ́run ní àníkò ní já mí ní dínkù àlékún yẹn tí mo ṣàdéhùn màmá bọ́ fi kún tí bá ti ń fi kún àtàyàn pọ́tẹ́lẹ̀ abuda sókèrè títí tó ẹgbẹ́ ló fi wá já ọpẹ́ tí ń dún yẹn tí ò fi já ìgbà tẹ́lú bá tó já ọpẹ́ dúdọ́dọ̀ ọlọ́run ní òní ládẹ́kùn mọ́ jẹ́bẹ́ ẹ̀dá sọ pé alihamudulilayi ọlọ́run adúpẹ́ ètò òsì fún wa àmọ́ lórí o ọlọ́dà ọkàwọ́ àánú rẹ̀ kú lára wa lérí iléeṣẹ́ tá a wà yìí Jígí Alára TV ọlọ́run dákun má dà wọ́n láàmú má jẹ́ rìn nira àti ló ti di látòlí chairman àyè tí wọ́n wà lọ́dà kan má jẹ́ bí o gbóná mọ́ wọn wọ́n lè ṣèwà wọn bẹ̀ àdúgbò àwọn táwọn ṣiṣẹ́ bẹ̀ bí akima sha Allahu la quwwata illa billahil aliyyil azim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه